Eléyìí ó lágbára lórí bí gbogbo ẹ̀ ti ṣe ń lọ lára àwọn APC chieftain ọ̀gbẹ́ni òun ló jáde síta báyìí. In fact ọ̀rọ̀ yìí ó ti fa àríyànjiyàn lórí ẹ̀rọ ayélujára bá a ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí. Ǹjẹ́ ẹ ti gbọ́ APC chieftain tí gbogbo ayé mọ̀ sí Abubakar Kawu Baraje àwọn ọmọ nọ́ọ̀tì ni ó ti jáde ó ní a máa fọ́ gbogbo ètùtù ni a máa fọ́ gbogbo ètùtù ni. Ṣé a máa sọ pé gbogbo àwọn orí àwọn aláìṣẹ̀ àbí ẹ̀jẹ̀ àwọn ọmọ ọlọ́mọ tí àwọn arábí tí wọ́n ta sílẹ̀ orí àwọn ọmọ ọlọ́mọ ló mú wọn. Lọ́wọ́ yìí APC chieftain àwòrán ẹ̀ náà lẹ́ ń wò yìí Abubakar Kawu Baraje lórúkọ ẹ̀. Ó ní ṣe ti rí gbogbo bí ó ṣe ń lọ gbogbo bí àwọn ajínigbé tí wọ́n ṣe ń pa àwọn èèyàn lọ́tún tó ń pa àwọn èèyàn lósì pé àwọn làwọn fọwọ́ ara wọn fà ó pé òun ti ṣetán àti jẹ́wọ́ báyìí pé nígbà tí páwọn arábí tẹ́ ń rí àwọn Fúlàní tẹ́ ń rí yìí pé àwọn làwọn fi ọwọ́ ara wọn gẹ́gẹ́ bó ti ṣe sọ àwa la fi ọwọ́ ara wa ta fi gbé wọn wọ Nàìjíríà pé nǹkan tá dẹ̀ pè wọ́n fún ó yàtọ̀ pé kán wá bá wa gba àpótí ìdìbò òun la pè wọ́n fún láti Mali la dẹ̀ ti gbé wọn wá gẹ́gẹ́ bí APC chieftain gẹ́gẹ́ bí ó ti ṣe sọ. Ó ní àti Mali láti pè wọ́n wá at the end of the day bọ́n ṣe wọlé tán báyìí ó wá di wípé wọn ò máa fẹ́ padà mọ́ ó wá di wípé wọ́n ṣe ń jí kúkúrú òun ni wọ́n ń jí gígùn gbé bọ́n ṣe ń jí pupa òun ni wọ́n ń jí dúdú gbé bí wọ́n ṣe ń jí àwọn olóṣèlú gbé ni wọ́n ń jí àwọn civilians tí wọ́n ń jí àwọn yẹn náà gbé gẹ́gẹ́ bó ti ṣe sọ ó ní pé ẹ wò nǹkan tá a pè wọ́n wá ṣe kọ́ yẹn ẹ káàbọ̀ sí orí iléeṣẹ́ wa Pilado World ibi tí a ti ń gbé àwọn ìròyìn lóríṣiríṣi wá gẹ́gẹ́ bí a ti ṣe ń gbé wá náà ni lórí bí gbogbo ẹ ṣe ń lọ yìí ẹ rí i pé eléyìí ó ní agbára kí èèyàn kan jáde kó wò sùnsùn kó wá máa sọ pé nǹkan tó ṣẹlẹ̀ rí o nǹkan tó ṣẹlẹ̀ ni wípé àwa la gbé àwọn arábí wá ṣùgbọ́n nǹkan tá a gbé wọn wá fún kọ́ yẹn ká kàn gbé wọn wá pé kán wá bá wa fi tipá gba àpótí ìdìbò ṣùgbọ́n at the end of the day táwọn dẹ̀ sì gbé wọn wá láti Mali wọ́n wọ mọ́ wa lọ́wọ́ ni o. Bá a ṣe ń bá yín sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti jáde síta lórí ọ̀rọ̀ yìí ó ti fa gbàsgbòs àwọn kan ní pé ṣé ẹ rí àwọn ìjọba APC yìí ṣé ẹ rí nǹkan táwọn ìjọba APC tí wọ́n ń dá lára ẹ̀ ẹnikẹ́ni nínú yín tẹ́ bá tún lọ dìbò fún ìjọba APC kélé máa gbé yín oríṣiríṣi ni àwọn èèyàn ti ń sọ jáde báyìí pé kélé máa gbé yín ká tó mọ̀ ọ́ tó ṣẹlẹ̀ èpè tí ń lọ èpè tí ń wọlé lórí elépè kò yé yín bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti bínú tán wọ́n ní ọ̀gbẹ́ni in fact kò ní ragbá fún yín tó bá ragbá fún ẹ kò ní ràwó fún ẹ tó bá ràwó fún ẹ ńkọ́ ó máa fọ́ dànù bí gbogbo ẹ ṣe ń lọ àfi kí Elédùmarè kó ṣàánú wa ni gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ wọ́n ní arákùnrin yìí tí gbogbo èèyàn mọ̀ sí Abubakar Kawu Baraje òun ló ju eléyìí síta o ṣùgbọ́n tá bá rò lọ síwájú tá bá rò lọ sẹ́yìn ẹ rí i wípé orí àwọn aláìṣẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan àwọn kan tẹ ọ̀pọ̀lọpọ̀ fact tó gba àwọn àtẹ̀jíṣẹ́ tá à ń rí yìí ẹ ti rí i pé àwọn èèyàn ń sìn àwọn èèyàn tí ẹ fẹ́ gbàgbẹ̀rẹ̀ mọ́ fún gbogbo bí ó ṣe ń lọ kò yé yín bí àwọn èèyàn wọn fẹ́ gbàgbẹ̀rẹ̀ fún àwọn ìjọba APC mọ́ wọ́n ti ní ẹ wò tẹ́ ẹ bá mọ ohun tó dáa fún yín ẹ má dìbò fún ìjọba APC gẹ́gẹ́ bí gbogbo wọn ti ṣe ń pariwo àwọn kan tẹ̀ ní pé orí yín dọ́ta orí yín dọ́ta ẹ̀gbọ́n olórí burúkú ni gbogbo yín so lọ́wọ́ yìí ẹ̀yin láyà ẹ wá ń jáde ẹ wá ń sọ fún ọmọ ìlú pé ẹ̀yin lẹ kó àwọn arábí wá ó ti wá di ohun tó jẹ́ pé gbogbo ọmọ ìlú ni wọ́n wá ń jẹ ìyà yẹn àtàwọn aláìṣẹ̀ àwọn tí wọ́n mọ̀ ń pa ẹ̀ ibi tó tẹ̀ wá ká wa lára dé ni wípé àwọn arábí tẹ́ ń rí most of àwọn arábí nǹkan tí wọ́n ń ṣe yìí ẹ máa rí wípé wọ́n ti kó gbogbo àwọn ọmọ wọn kúrò nílùú tó bá ti di táìmù ìdìbò dé yìí
wọ́n sádànù ni o, wọ́n bá tiwọn lọ. Ṣùgbọ́n nǹkan táwa mọ̀ ni wípé ẹlẹ́ṣẹ̀ kan kò lè lọ láì jìyà, kò sí bó ṣe lè pẹ́ tó, bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n àwọn náà ni wọ́n ti ń jáde lẹ́yọ kọ̀ọ̀kan tí wọ́n ti ń jẹ́ kí gbogbo wa máa mọ bó ṣe ń lọ. Ṣùgbọ́n tá bá fojú inú wò ó, nítorí pé à ń rí ibi táwọn kan ti ń pariwo pé ẹ má dìbò fún ìjọba APC mọ́. Ìjọba wo ni a wá fẹ́ dìbò fún? Àwọn ẹgbẹ́ wo la máa dìbò fún báyìí tó jẹ́ pé àwọn máa ṣe dáadáa ju bó ti ṣe wà yìí lọ? Ara nǹkan tá à ń sọ rèé o. Ara nǹkan tá à ń sọ rèé. Nísìnyí èèyàn kan tiẹ̀ jáde ó ní okay, ẹni pé gbogbo ọmọ ìlú ni wọ́n ń jìyà yẹn. Okay, now níbo ni àwọn DSS níbo ni wọ́n wà? Lẹ́yìn tí ọ̀gbẹ́ni tí ó sọ eléyìí, so àwọn DSS rí àwọn tí wọ́n ń dà wá láàmú, kí ni iṣẹ́ tẹ́ fẹ́ ṣe sí ọ̀rọ̀ yìí? Ministry of Justice wọ́n ní ọ̀rọ̀ yìí ó kàn yín o. Ọ̀gbẹ́ni ó ti jáde tán, ó ti já everybody sí. Ṣùgbọ́n bó ṣe ń lọ gbogbo ọmọ ìlú ń pariwo pé kí ni ìjọba ń ṣe sí ọ̀rọ̀ yìí? Àti ń gbóríṣiríṣi àwọn kan ní ìjọba gan fẹ́ ní àwọn ò mọ bóyá ń lọ ni. Gẹ́gẹ́ bí gbogbo ẹ̀ ti ṣe ń lọ báyìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jáde pé ó dá tí a ní ẹni náà tó jẹ́ wípé a máa blame lórí ọ̀rọ̀ yìí báyìí. Nítorí pé àwọn ẹgbẹ́ kan máa jáde, wọ́n máa ní àwọn ẹgbẹ́ APC àwọn ni wọ́n ń dá gbogbo rògbòdìyàn yìí lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tẹ̀ jáde wọ́n ní pé ẹ wò, ọ̀gbẹ́ni tó jáde tó wá pariwo síta ó yẹ kí wọ́n gbé wọ náà ni. Tí táwọn ìjọba bá ń ṣiṣẹ́ dáadáa, irú èèyàn báyìí kò yẹ kí kó máa yan fanda, kó máa rìn láwùjọ. Ní ìlú tí nǹkan bá ti ń ṣiṣẹ́ dáadáa, irú àwọn èèyàn báyìí ó yẹ kí ìjọba gbé wọn ni. Ṣùgbọ́n àwọn kan wá jáde pé àwọn wo gan ni ìjọba náà? Ṣé kò ń ṣe àwọn ìjọba yìí kan náà tí gbogbo ẹ̀ ń lọ lọ́tùn tó ń lọ lósì tí wọ́n kọ etí ikún? Àfi kí Elédùmarè kó ṣàánú wa ni. Ẹ̀yin èèyàn wa, kí ni èrò tiyín ní bí ọ̀rọ̀ yìí bó ṣe ń lọ? Kí ni ẹ̀yin rò? Báwo lẹ ṣe rí sí? Ṣé ọ̀gbẹ́ni tó jáde tó sọ gbogbo eléyìí síta yìí, ṣé kí ìjọba kí wọ́n fi í lẹ̀ kó yìí máa yan fanda ni? Ṣé ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni yìí sọ, ṣé ọ̀rọ̀ tó níláárí ni? Àbẹ́ẹ̀ rí nǹkan bí? Ọ̀rọ̀ tó sọ yìí, ṣé ọ̀rọ̀ yìí ṣó níláárí? Tí àwọn aláìṣẹ̀, àwọn ọmọ kéékèèké tí wọ́n jí gbé láìpẹ́ yìí, tí wọ́n ń jẹ ìyà nínú igbó, lára àwọn tí wọ́n dálẹ̀ rèé o. Ó dẹ̀ tún láyà ó tún jáde ó ní àwa la gbé wọn wọlé. Ó kàn jẹ́ wípé wọ́n yọbọ́ mọ́ wa lọ́wọ́ ni. Ṣé ó yẹ kó máa lọ bẹ́ẹ̀? Àfi kí Elédùmarè kó ṣàánú wa ni. Èmi bí gẹ́gẹ́ bí Pilado World, nǹkan tí èmi rí ni wípé kí ìjọba kí wọ́n ṣàánú ọmọ ìlú. Oríṣiríṣi làwa ti ń gbọ́ táwọn èèyàn ń sọ wípé ìjọba ṣe gbá, ìjọba ṣàwo. Ṣùgbọ́n ìjọba ẹ̀yin náà fojú inú wo kíní yìí. Àwọn ọmọ tí wọ́n gbé yín wọbẹ̀ yẹn, nítorí pé kó lè dá ni wọ́n ṣe dìbò fún yín. Nítorí Ọlọ́run àwa tún bẹ̀bẹ̀ ni o. Ẹ ṣàánú ọmọ ìlú kí gbogbo ẹ̀ kó lè dún régé, kó gún régé. Nítorí pé bó ṣe ń lọ yìí, àwa náà ti rí wípé ẹ̀yin náà ẹ mọ àwọn tó yẹ kẹ́ ẹ mú, kẹ́ ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí kó tó pẹ́ jù. A ní rí jù báyìí lẹ́yìn wa lórí eléyìí. Ọjọ́ mi ó tún di ọjọ́ rẹ̀ tá a máa fi padà wá. Ó dàbọ̀.